أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad. Kíkẹ́ náà kárí gbogbo àwọn ànábì Ọlọ́run, kó dórí gbogbo àwọn àfáà wa, àwọn ẹni rere, àwọn òbí wa, kí ó dórí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi náà. A kíra wa pé a kú iṣẹ́ ládá, a kíra wa pé a kú àìsùn, a kú gbogbo pẹ́pẹ́ ń furu tá à ń ṣe síwájú Ọlọ́run. Ọlọ́run jẹ́ á bá níbi tó lérè láyé àtàlkìyàmà, ọ̀rọ̀ la ilaha illallah. Ọba tí ó ní kí a máa rí oṣù náà bá lọ sí òpin débi tá a bá dé yìí. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí owó rẹ́yìn oṣù náà o, ká sọ̀pọ̀lọpọ̀ ọdún Ramadan láyé, ká máa rí wọn ṣe nínú Ìsìlámù, ìmánu àti ihsan. Èyí kan tí a fẹ́ fi máa ṣe ọ̀kan àyókù àbí ìdágbére fúnra wa lérí ètò wa tí a fi ń bára wa sọ̀rọ̀ palẹ̀mọ́ fún àwọn iṣẹ́ tá a lè máa ṣe láti lè rí ààyè lálìjánnà. Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánnà láti lè rí bí ire dé sí. Èyí tá a fẹ́ fi dé gbogbo ẹ̀ ládé kó tó di pé a mú prógámù náà wá sí òpin. K'Ọlọ́run jẹ́ á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Òun ni pé ẹ jẹ́ á lọ mọ̀ gbogbo iṣẹ́ àlìjánnà tá à ń dákọ fúnra wa láti bẹ̀rẹ̀ Ramadan kò pín síbi èyí tá a sọ nìkan o. Àkóyawọ́ tí á gbélera wa lọ́wọ́ tí ó jẹ́ manual. Ṣé pé tó bá ti ẹ̀dá gbogbo èyí tá a wí sẹ́yìn tó rántí mọ́, ọkàn rántí ló dìndín pé in general àbí in principle nǹkan tí ó jákòyàwó dúdú tá à ń sọ ni pé ká ṣá tẹ̀lé tọ́lọ́run. Gbogbo tó bá ti jọmọ́ ká ṣe tọ́lọ́run, ká ṣe tànábì, iṣẹ́ àlìjánnà lòun náà. Tíyàn bá ṣe èèyàn máa nílé lálìjánnà. Gbogbo tó bá ti jọmọ́ tọ́lọ́run tànábì, ẹni àṣẹ tọ́lọ́run bá pa tànábì bá pa nínú àdíìsì tó bá fẹsẹ̀ múlẹ̀ tó bá lálàáfíà tó dé látọ̀dọ̀ ànábì wá bá wa, àbáṣẹ tó wá nínú Al-Qur'ani tó bá ti tẹ̀lé yóò gé ní rẹ̀ lálìjánnà, yóò gé ní rẹ̀ láyé ọlá àtàyè ọlá lálìjánnà. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, mi kọ́. Ọlọ́run ní tilka hududullahi nínú Suratul Nisa. Nígbà tọ́lọ́run ṣètò bí bó la ṣe máa pín tó sọ̀rọ̀ ogún pínpín. Ó wà ní tilka hududullahi, àwọn àlà Ọlọ́run ni mo kà yìí, àwọn àlà èmi Ọlọ́run ọba. Wa man yuti'illaha wa rasulahu, gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé òfin Ọlọ́run. Ọlọ́run ṣètò kí mo ti fẹ́ kẹ́ ẹ máa pín ní. Tẹ́yìn ọ̀wá sọ pé ẹgbọ́n ọgbọ́n kan tó lè tún ayé ṣe, tó lè tún ẹbí ṣe, tó ju ọgbọ́n Ọlọ́run ọba lọ kí àbá pín bọ́lọ̀ tí ní a pín ẹbí ọ̀dàrú. Ẹ jẹ́ á pín báyìí bó ṣe lè tò ní. Ẹ wá fi di igi pín, ẹ fọpọlọ pín. Wa man yuti'illaha wa rasulahu, ẹni bá ṣayé bọ́lọ̀ ti fẹ́ ká ṣayé, ẹni bá ń ṣayé bá ànábì ti fẹ́ ká ṣayé, tó gbọ́rọ̀ sọ Ọlọ́run lẹ́nu, wọ́n kí àdíìsì ànábì tó lálàáfíà fún, ó sì jùpájù sẹ́lẹ̀ ńgbẹ́ tí bá ànábì ti wí nù, bá ànábì bá ti wí ni ẹ jẹ́ á ṣe. A lè rí gbogbo ẹ̀ ṣe tán àmọ́ gbìyànjú ni. Àmọ́ lẹ́pìn ìgbà tí gbìyànjú yẹn bá ń bẹ lẹ́mìí rẹ pé mo fẹ́ ṣe, mo fẹ́ ṣẹ̀sìn bọ́lọ̀ ti fẹ́, mo fẹ́ ṣayé bá ànábì sallallahu alayhi wa sallam ti dá mi lẹ́kọ̀ọ́. Yudkhiluhu jannatin, àdéhùn bẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba pé gbogbo ẹni bá ti ń gbìyànjú àti pòfin Ọlọ́run ọba mọ́ yóò ra àlìjánnà wọ̀, àlìjánnà real estate. Èèyàn ò rí bẹ́ẹ̀ wọ̀ gbogbo àṣẹ Ọlọ́run ọba tó bá wù kó tẹ̀lé, òun náà lè gé ní rẹ̀ lálìjánnà. Tajri min tahtihal anharu, àlìjánnà alára, àlìjánnà lè sinmi, àlìjánnà táwọn akérèmọdò máa bẹ ní abẹ́ ẹ̀. Khalidina fiha, Ọlọ́run ní tẹ́ a bá ti wọ bẹ̀ àtújáde mọ́, àbádá àlìjánnà a kì í jáde. Bàbá wa ẹlẹ́hà kọ́lọ́n bá wa ṣàlékún kẹ́ wọn, àwọn ṣe wá ká pé bàbá dá àlìjánnà a ò tún jáde mọ́ o, bàbá dá àlìjánnà a ò tún jáde mọ́. Bọ́mọ náà ń wọ ọ̀nà èwo ló kan tá wà ń bẹ̀ a wí fún kò gbọ́ o. Àlìjánnà la ó wọ̀ a ò ní wọ̀ ọ̀nà, àlìjánnà la ó wọ̀ a ò ní wọ̀ ọ̀nà. Kò tọ́ ká fìrun lẹ̀ ká pa òkì o, kò tọ́ ká fìrun lẹ̀ ká pa òkì. Kò tọ́ ká fìrun lẹ̀ ká kí bọ́dà alẹ́ o, kò tọ́ ká parun pọ̀ ká kí bọ́dà alẹ́. Bọ́mọ náà ń wọ̀nà èwo ló kan tá wà ń bẹ̀ a wí fún kò gbọ́. Àlìjánnà la ó wọ̀ o a ò ní wọ̀ ọ̀nà, àlìjánnà la ó wọ̀ a ò ní wọ̀ ọ̀nà. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ìgbẹ́ khalidina fiha, bá ti wọ bẹ̀ àtúnjáde mọ́. Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánnà. Wa dhalikal fawzul azim, èrè tí yẹn lè jẹ tó tóbi jù láyé náà ni kó jọmọ àlìjánnà. Èrè tí yẹn lè fàyè rẹ̀ achieve jù kìí ṣe mọ́ kọ́lé, èyí ṣe mọ́ra lẹ̀ mọ́lẹ̀, mo ní mọ́tò kò níye ń kọ́lé rè o.
gbogbo n tó kójọ yẹn pátápátá ní tí ó parẹ́ tó dálẹ̀ ni kì í ṣọ̀rẹ́ rẹ nítorí fi máa pé wọn ìṣọ̀rẹ́ rẹ ni pé wọn ò lè bá wọn rin ìrìn àjò tó jìnnà tó bá ti yá tó bá fẹ́ fayé lẹ̀ wọ́n sún sẹ́yìn wọn ò lè tẹ̀lé ọwọ́ náà sáré wọn ò lè tẹ̀lé ọ díwájú Ọlọ́run ọba wọn dalẹ̀ rẹ nù ọ̀rẹ́ tí ó jẹ́ ọ̀rẹ́ ayò rẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ tí ó bá ọ kalẹ̀ òun ní ṣe ọwọ́ rẹ kó tẹ̀lé Ọlọ́run kó tẹ̀lé ànábì kó fayé rẹ ṣe rere níjọ́ tó bá ń bẹ láyé mọ́ fojú di kankan nínú gbogbo iṣẹ́ ẹ̀sìn gbogbo tó bá ti sọ pé Ọlọ́run fẹ́ yìí ànábì fẹ́ yìí Ọlọ́run ní a ṣe báyìí tí Ramadan bá parí tán gbogbo wáàsí tó bá ń gbọ́ tó jẹ́ wáàsí rí bọ́lọ̀ tí ní a máa ṣe ni pànábì tí ní a máa ṣe ni nínú ọ̀rọ̀ sísọ nínú ìṣesí nínú ìjọsìn gbogbo ẹ̀ pátápátá ni kó máa gbìyànjú àti máa tẹ̀lé wọn bá ní ọ̀rọ̀ tó ń sọ irú ìran ọ̀rọ̀ báyìí kódà kí wọn máa sọ kódà kí wọn máa ṣépè kódà kí wọn máa sọ̀rọ̀ bí kódà kí wọn máa ṣòfófó kódà kí wọn máa béèbú kódà kí wọn máa bàyàn ló kọjẹ́ gbogbo tí wọ́n ń pè mọ́ṣe yẹn tó bá ti ń gbìyànjú àti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu gbọ́rọ̀ sànábì lẹ́nu ń bẹ̀ àlìjẹ́nà lọ́n wà àlìjẹ́nà real estate rẹ̀ náà nù torí wọ́n ní akhba Allahu thalathan fi thalath Ọlọ́run tọ́jú nǹkan mẹ́ta kan sára mẹ́ta tẹ́ bá ń wá nǹkan mẹ́ta kan ẹ̀ bá lára nǹkan mẹ́ta kan ó tọ́jú ridọ́ọ̀hù ìyọ́nú ẹ̀ fi tàn áti hì sí kí wọ́n máa tẹ̀lé kò sí má fojú di kankan nínú iṣẹ́ rẹ̀ wàsókòtòhù fi ma'siyatihi ó sì tọ́jú ìbínú rẹ̀ síbi kí wọ́n máa ṣe má fojú di èyíkéyìí inú ẹ̀ṣẹ̀ wọn lárábìnrin kan anabi sallallahu alayhi wa sallam ló pìtàn rẹ̀ báríà ni òun ṣìnà ni alágbèrè ni kárùwà gidi wọn ń darí bọ̀ bóyá ń darí bọ̀ bí ìṣìnà rẹ̀ náà ni ńlọ rí ajá kan tó ń gbẹ́ngbẹ́ yelhaf òun gbẹ́ngbẹ́ ajá náà ìwọ̀n ń dààmú wọ́n á kíyèsí pé kí ní ṣajá yìí ajá náà ń bẹ létí kànga kan ní sàn dààmú ń lọ ń bọ̀ nígbà tó wá súnmọ́ lórí pé òun gbẹ́ ní gbé ajá yìí òun dẹ̀ mú ẹ̀sùn tájá yẹn ọ̀bá romi mo ṣe ṣe kọ́ parẹ́ síbẹ̀ àánú ajá ni wàá ṣe ọwọ́ abọ́ bàtà rẹ̀ owó nù kànga yẹn kò rí gbá ń bẹ̀ ọbọ̀ bàtẹ́ kí ní gèlè kan tó wé mọ́rí ọwọ́ á fi so okùn mọ́ bàtà ń ló fi bájá nẹ̀ pọ́n mi tájá ni mo tájá ni ò fi kú anabi sallallahu alayhi wa sallam ní fashakara Allahu laha in tó ṣe yẹn Ọlọ́run dúpẹ́ Ọlọ́run ò ní pé aṣẹ́wó ni kárùwà ni Ọlọ́run gbójú bí gbogbo àtẹ̀yìnwá rẹ̀ Ọlọ́run wá dúpẹ́ ní tó ṣe ní fún faghafara laha Ọlọ́run sì foríjìn lóòfin gbọ́dọ̀ fojú di kan nínú gbogbo ṣe àti mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ Ọlọ́run mọ́ṣẹ́ àgbà gbogbo pẹ́pẹ́ ń fúru wa tá a bá ń sọ̀rọ̀ pé èwo ló tóbi jù nú ẹ̀ṣẹ̀ èwo ló tóbi jù nú tá a fi sin lọ́hùn kì í lójútùú ń gbà mí nínú kabairu zunub ẹ̀rọ àwọn àdìsí mi kọ́ra Imam Tabari rahimahullah afáàgbọ̀n tafsir nígbà tó tú ṣe tafsiri débi ń tẹ̀síṣẹ́ ní búkà báyìí ramatun hauna anhu ọ̀rọ̀ bíi mẹ́wàá ló kó wá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọjọ́ ra wọn látọ̀dọ̀ àwọn aṣáájú wa náà àwọn sàhábà àtàwọn tábìyìn nínú ẹ̀sìn lódò kọ̀ọ̀kan sí lọ́lá dìísì tiẹ̀ tọ́lá láàfíà ń pé anabi njọ́ kan sallallahu alayhi wa sallam ó fẹ́ dákọ̀ àwọn kàbáyìí rí pé àwọn ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù tíyẹn gbọ́dọ̀ jìnnà sí ó dákọ̀ méjì ẹbọ àti kíyàn já kan nù kí Ọlọ́run nínú àdìsí mi ó dákọ̀ mẹ́ta nínú àdìsí mi ó dákọ̀ mẹ́rin àdìsí mi 5 àdìsí mi gbé 7 wá àdìsí mi gbé 9 wá àdìsí mi gbé 10 wá àdìsí mi gbé Ibn Abbas ní ó kọjá 10 ń pé 70 ni eri ti 70 ni Imam Dhahabi dúró lé lérí ló fi kọ tírà al-Kabair ó kó 70 jọ síbẹ̀ Ibn Hajar al-Haytami òun dé gbẹ̀yìn òun ní 70 báwo ó ju 70 lọ òun ka 500 nígbà tó wá ka 500 tán nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù tíyẹn gbọdọ̀ jìnnà sí ó wá ní pèsè wá rí gbogbo lámọ̀mù náà tó bá ti tẹra mọ́ àwọn kéékèèké yẹn náà tó bá ti tẹra mọ́ àwọn náà tún ti di ńláńlá ìyẹn ní pé kò lójútùú èwo ló ṣe tó fi rí bínú Ọlọ́run má fojú di kankan bẹ́ẹ̀ èwo sì ló ṣe tó fi rí yọ́nú Ọlọ́run má fojú di kankan bẹ́ẹ̀ èyí ni àkóyawọ́ dodo ń tà tí ń bára wa sọ láti bẹ̀rẹ̀ Ramadan Ọlọ́run já ní àbọ̀ rere Ọlọ́run já lè máa tẹ̀lé Ọlọ́run já lè máa ṣe tiẹ̀ ẹ jẹ́ ká dọ̀rẹ́ Ọlọ́run látara ká lòfin Ọlọ́run ẹ má ṣe jà tòfin rẹ̀ kọjá ká má bá dọ̀tá Ọlọ́run àwọn bàbá wa fáńlá àwọn ṣe wá ká pé ẹ jẹ́ ká dọ̀rẹ́ Ọlọ́run kọkùnrin dọ̀rẹ́ Ọlọ́run kóbìnrin dọ̀rẹ́ Ọlọ́run ẹ má ṣe jà tòfin rẹ̀ kọjá ká má bá dọ̀tá Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.